Èéfín ńlá gbá lọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí. Ó ṣe mí ní èèmọ̀ gan pé odidi ọba aládé ní tún gba àwọn àáfàá nímọ̀ràn tí ó yẹ kí àwọn àáfàá ti ronú ẹ̀ fúnra wọn láti àìmọye ọdún sẹ́yìn, tó yẹ pé òun ló sì ń dá gbọ́nmi sí omi òtólẹ̀ láàrin wọn. Ẹgbọ́n tí ọba yìí sọ, kódà ọ̀rọ̀ òun wúni lórí, ọjọ́ ni lójú. Kì í ṣe nǹkan tó yẹ kéèyàn ó dágbọ́, nítorí kí gbogbo èèyàn gbọ́ ni. Ẹ jẹ́ a jọ gbọ́ ọ̀rọ̀ náà wò. Ó sì ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi, àfi kí àwọn àáfàá kí wọ́n ronú lórí ọ̀rọ̀ yìí àti gbogbo ẹni tí ọ̀rọ̀ náà bá kàn. Ìlú ọmọ Yorùbá, ẹ jẹ́ a jọ gbọ́ ọ̀rọ̀ náà wò. Ẹ̀yin la gbàgbọ́ pé ẹ máa tọ́ àwọn eré adé sọ́nà, torí nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ti sọ kì í lẹ́yìn èwo àmọ́bòmí tí wọ́n ti ń fi láwà níyàn ọba. Ètò wọn wà ń bẹ̀ ni pé tí wọ́n bá fọba jẹ nílẹ̀ Yorùbá kìí ṣe gbogbo 100% ìní faramọ́ ọba, ṣùgbọ́n gbogbo àyùkù tá a bá fẹ́ gbógun ti ọba tó bá wà ń bẹ̀, àwọn àfáà là á máa lò, pàápàá jùlọ tá a bá fẹ́ yan ìmáàmù. À wà lọ yan ìmáàmù pé ìwọ purpose náà fi jẹ ìmáàmù ní kó máa takò ọba. Ẹ̀yin àfáà ẹ bá yanjú àárín o. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ń tẹ́ ń pè ní yunifásitì ní yunifásitì, gbogbo orúkọ sí ẹ̀bá tó wà ní yunifásitì láyé, gbogbo kọ́lẹ́jì tó ọba ti wù kọ́ ọkà àti secondary school ọba ti kà tó ọba ti wọ yunifásitì, you are a student. Àbí bẹ́ẹ̀ kọ́ bàbá? Tó ọba ti wá jáde, you are a graduate, a product of so university. Gbogbo yín wá kó àpapọ̀ ń bí kan, there is a conglomeration, òun náà ní national service. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwa ní rí ẹ̀ ní Roma University kan pé no, it's a MBBS ló ṣe bẹ̀tì kì í ṣe University of Ilorin ni. MBBS ló ṣe bẹ̀tì kì í ṣe University of Ilorin ni. Kò qualify báwọn tí wọ́n wà láti Adúbáyérú. Why? Kí ló dé tọ́mọ Àdàbíyà fi ń bú ọmọ Màrìkàsí? Kí ló tọ́mọ Màrìkàsí fi ń bú Àdàbíyà? Kí ló wá dé tó fi jẹ́ pé gbogbo bàbá tí wọ́n kọ́ àyè fókọ̀sì kan, mission kan, agenda kan ni gbogbo wọn ní intisar Islam. Àmọ́ ń gbà táwa dé àti ń yà. That is my message. Sẹ́yìn àfáwọ́ bá mójútó. Mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ ọ̀kan ṣoṣo tí ó ń dùn gbogbo wa. Ẹ̀yin bàbá, ayé àkùrá yẹn náà ni o. Kuntu khairu ummati ukhrijat linnasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar. Àgbọ̀ orí láyé gbogbo bí táàkì àfáà tí máa ṣe wá sí fún wa pé àwọn kankan wà tẹ́ ẹ̀ka léwọ̀ pé mùsùlùmí ò gbọdọ̀ sí. Àbí ẹ̀kọ́ yìí bàbá, yálà ní jíjẹ ní mímu ni tọ́lọ̀ ti ṣe tó jẹ́ pé haram ní látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn àfáà àgbàlódé ìmọ̀ tí ń júwe rẹ̀ fún wa. Àdíjọ́ ní kọ́lá gbọ́tà àfáà kan ní ajáde yóò sí ní ìfẹ́. Àbíbẹ̀ ẹ̀kọ́ ni a gbọ́ lórí social media, ẹ dákun ẹ̀yin àfáà, ẹ̀yin ní torchlight wà lọ́wọ́ yín o. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tẹ́ ẹ rí ẹlòmíì tó jẹ́ mùsùlùmí láàrin, ó lè jẹ́ kó lọ́ba àkọ́kọ́ tí ó jẹ́ mùsùlùmí nílùú wọn. Bóyá nọ́mbà 20 ló wà nú àwọn ọba tó ti ń jẹ. Iṣẹ́ wà fún ẹ̀yin àfáà tẹ́wàá lónìí, àmọ́ ẹ̀jẹ̀ á máa rántí ayé Kùránì tó sọ pé wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu.